bí kàgbàlagbà kò tí ké èrò àbá olùgbàmúrìn òyì kótó ọ́nìní Sọ́ọ̀lù era Tásù kò jẹ́ pé ògbólógbó ni o lọ́rọ̀ ara ìran ẹlẹ́sìn Farisí nílẹ̀ Ísírẹ́lì oníkúfòfò ni èmi ọní òṣì ọní aré àkòrí ọ̀rọ̀ mi lónìí lèyí ni èmi ọní òṣì nínú Róòmù orí ìkeje ẹsẹ̀ ìkẹrìnlélógún ibẹ̀ lè Paul apostoli kárí mọ̀ sí Paul apostoli lè yí orí yìí ibẹ̀ lè ti kú fòfò ni o èmi ọní òṣì èmi ọní aré ó ti ní lọ́ra ó ti dókè ọ̀fun rẹ̀ ẹ̀ṣẹ̀ ti fẹ́rẹ̀ bayé rẹ̀ jẹ́ ọjà gùdù nínú ọkàn Sọ́ọ̀lù ọjà àwọn fẹ́ ṣe rere dípò ká mú ṣe rere burúkú lè ṣe ẹ̀dá burúkú lè gbénu ọmọ ènìyàn òní yọ Paul lẹ́nu lùgbà kẹ́ẹ̀tì mọ Jésù lùgbà kẹ́ẹ̀tì jọ ayé rẹ̀ sílẹ̀ ó gbìyànjú láti ṣe rere ó gbìyànjú láti ṣe ohun àyẹyẹ ó gbìyànjú láti ṣẹ̀sìn gan ẹ̀sìn nìgan òní mú lára débi pé mùgbà kó jẹ́ pé ọ̀dẹ̀ lọ sí ìṣekúpa ìrágan kẹjọmọ ẹ̀yìn Jésù Kristi èmi ọní òṣì èmi ọní aré ẹ̀dá burúkú ní gbé nínú ọmọ ènìyàn nínú ọmọ adarí hurun ẹ̀dá Ádámù ni ẹ̀sọ́ ní kọ́ṣẹ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ gbénu ọmọ ènìyàn kéje kò wíwá ó fẹ́ ṣe ohun àyẹyẹ kẹ́ẹ̀tì bẹ́ẹ̀ jáde ohun burúkú lè jáde Sọ́ọ̀lù Tásù ó fẹ́ jẹ́ ọni mímọ́ dípò kan kẹ́ jẹ́ ọni mímọ́ ó tó bọ̀ dé ìbàjẹ́ ó fẹ́ aṣoríire ṣùgbọ́n síbẹ̀ ubi lè jáde láti inú ayé rẹ̀ ògbàmúrẹ̀ á fẹ́ rẹ́rìn kẹ́rin sí nìyàn kẹ́ múnú ráyè ó kò dùn ṣùgbọ́n nígbà kan bá débẹ̀ sí kọ́ ojú rẹ̀ á fàró Paul apostoli Sọ́ọ̀lù ló ti jẹ́ lùgbẹ̀ ó fẹ́ borí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ lè lọ ẹ́ mọ́lẹ̀ oníjàkún ké èmi ọní òṣì èmi ọní aré àrìmọye rábà náà lóníbà o àwọn fẹ́ táyé ṣe àgbàpótí òṣèlú àwọn fẹ́ jọba òlúran àwọn fẹ́ táyé ṣe ọkàn yóò gbé ran sílẹ̀ wọn yóò ṣe oríṣiríṣi ohun ṣùgbọ́n lẹ́yìn ò rẹ̀yìn ohun burúkú kẹgbẹ́nu ran lùgbà kan bá dóró yè sí kọ́ bá jọba nìsí kọ́ bá jẹ ààrẹ nìsí kọ́ àbí kò jẹ́ oyè òṣèlú nì kò jákun yí ọ lé sí orúkọ oyè rẹ̀ nì wà á rí i pé ìragan kan fẹ́ tọ́jú ìragan kan fẹ́ torí tiẹ̀ kú wà á rí i pé ẹ̀rẹ̀ àmọ́ọ́mọ́ onísọ̀lù mú kígbe èmi ọní òṣì bá a nìní náà ọjà gudu ni ẹnu kété ọmọ nìyẹn pátá níwọ̀n ìgbà kan bá Tímótì ní Jésù rere lọ ìwọ fẹ́ ṣe ubìlì jáde nínú ayé rẹ o ubìlì jẹyọ nínú ayé rẹ o wọ́n fẹ́ táyé ṣe ọ̀dẹ̀báyé jẹ́ ṣùgbọ́n lùgbàmúrìn olùmúrìn àìṣenú kà á súre àìràn àná akóbá ti jáde sí wọn báà ní àwọn àbáhànjà àwọn ata àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ kẹ́ òjàlá yìí sí ìpèlérè aṣẹ́ ọ̀nìkọ̀yẹ kẹ́ àsúre àṣepè apànìyàn ní Sọ́ọ̀lù mo lè jẹ́ pé ẹ̀sìn ní wọ́n fẹ́ ṣe ọ̀dà pànìyàn ṣùgbọ́n Jésù gbà á sílẹ̀ Jésù nìkan òun náà níyọ̀ gbà ó lò níwàá ni mẹ́mọ́rú ùdè tinú òde ayé rẹ̀ lùgbèkùn wọ́n fẹ́ ṣe rere ubi ló ṣe wọ́n fẹ́ táyé ṣe lọ́bàyé jẹ́ wíwá fẹ́ràn ọkùnrin ni wíwá fẹ́ràn obìnrin ni ọ̀rẹ́ fẹ́sílẹ́bà ọ̀rẹ́ dogun ọ̀rẹ́ dòjà wọ́n gbọ́dọ̀ ké sí Jésù Sọ́ọ̀lù ni ẹ̀ẹ̀kan dédé ké wèmí ọní òṣì ẹni àrẹ́ṣá kọ́ bá ka Bíbélì ní sódò nínú Róòmù orí keje ẹsẹ̀ ìkẹrìnléníogún ni wàá rí i pé ọ̀sẹ̀ kan tẹ̀lé ṣùgbọ́n ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè lùgbà kan rè bọ́ ọ̀rẹ́ mọ̀ wí Jésù olùgbàlà òní yóò gbanilà nínú ẹ̀ṣẹ̀ ìwọ náà yóò máyè rẹ kí Jésù lóní o kẹgbà kó rí kúrò lúpọ ọní òṣì ọní àrè àgbé ẹ́ńjìnì ẹ̀ṣẹ̀ ẹ̀dá Ádámù kẹ́nu rẹ àgbé kó líbẹ̀ ajakù gbé ẹ́ńjìnì ìwà mímọ́ ìwà òdodo tẹ̀rẹ̀ àgbé ọ̀ lórúkọ Jésù Kristi wẹ́ àkúsùpọ̀ ẹ̀ṣẹ̀ o ronú rẹ kú wàdà kọ́ máyè rẹ kí Jésù àgbà ọ́ ayé rẹ padà òjò lórúkọ mi
ọmọ àbálábí tán iyè ni mo yàn ní ẹ̀yìn òkú ire o.